Èso ti ẹ̀mí àti àwọn iṣẹ́ ti ara. Ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí, ẹ̀yin kì yóò sì mú ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara ṣẹ. Nítorí tí ara ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lòdì sí ẹ̀mí, àti ẹ̀mí lòdì sí ara. Àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn, kí ẹ má baà lè ṣe ohun tí ẹ̀mí fẹ́. Ṣùgbọ́n bí a bá ti ọwọ́ ẹ̀mí ṣamọ̀nà yín, ẹ̀yin kò sí lábẹ́ òfin. Ǹjẹ́ àwọn tí ń ṣe ara farahàn? Ǹjẹ́ àwọn tí iṣẹ́ ti ara farahàn tí í ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀, àrankàn, ìpànìyàn, ìmutípara, ìréde òru, àti irúmọ ọ̀nì. Àwọn ohun tí mò ń wí fún yín tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ wípé àwọn tí ìṣèkan bá wọn nì kì yóò jogún ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣoore, ìgbàgbọ́, ìwà tútù, àti ìkórìíra ẹni níjàánu. Òfin kan kò sì lòdì sí irú wọn nì. Àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan ara mọ́ àgbélébùú, tí òun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. Bí wàá bá wà láàyè nípa ti ẹ̀mí, ẹ jẹ́ kí a máa rìn nípa ti ẹ̀mí. Ẹ má ṣe jẹ́ kí a máa ṣògo asán, kí a má ṣe mú ọmọnìkejì wa bínú, kí a má ṣe ìlara ọmọnìkejì wa. Èyí ni òpin ìwé kíkà náà.